Olúwakẹ́mi ọmọ Mákànjúọlá o. Happy birthday ilé aya Bámidélé o. Aláṣẹ àtolùdarí Media Crystal Cake and Deco. Èjìrẹ́ o. Má gbóhùn lẹ́nu mi ni wíníwíní lójú orogún. Èjì wọ̀rọ̀ lójú yẹ. Ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí wá. Fún mi kí n bá òrèlé. Kì mí kí n padà sẹ́yìn. Èjìrẹ́ wọlé olówó kò lọ. Ó wọlé alákìísà ó sọmọdún onígbà aṣọ ni. Èjìrẹ́ òkì ilé ará ìsokùn. Ẹ̀dùn ọmọ agbóríkì rétérétéré ni. Ó yá nílé bàbá tó bí ọlọ́mọ ni. Ìwọ lọmọ Èkìtì. Ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́. Ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ̀. Èyí tó bá fẹ́ ni yóò wọlé dé ni. Èyí tí ò fẹ́ ni a sì máa rọrùn gbó. Ẹ̀rẹ̀ burúkú a máa fi wọ́n jẹ ni. Ilé o. Èkìtì tó torí yẹn bá wọn rò ní ògùrọ̀. Ilé ọmọ olókè méjì takọtabo ni. Ọmọ aṣọ yẹ kó tó sooru. Ẹni ọyẹ lọ yẹ pa ni ó jàre. Ọmọ ẹkùn tó fi torítorí. Ọmọ ẹkùn tó fi tìrùtìrù. Ilé o ìyá sọ̀tánì ni mò ń ké sí. Ọdọọdún làárọ̀ rógbó. Ọdọọdún lára wùsà. Òyìnlọ́gbọ̀n pẹ́ láyé. Ojú rẹ̀ ò ní rí bí ó ṣe wọ̀. Ọmọ òní kú mọ́ lọ́wọ́lọ́lọ́ lọ́rùn ọba ni òní bá wọn dókó. Ó ṣọdún èyí náà. Àkàlà mọ̀kò kì í pọdún jẹ náà. Òyìnlọ́gbọ̀n bá wọn ṣe ẹ̀mí. Tó bá wá gbọ́ tí mo bá ń kì ọ́ o. Ìyá Akẹ́yìnsọ́lá o. Aláṣẹ àtolùdarí Becky B Kiddies. Lórí kí n máa bọ́ dúpẹ́ lọ́wọ́ lọ́rùn ọba ni. Fún ètò ṣe nínú ayé rẹ̀. Tẹ̀mọ́níta ló ń kọrin ewì kì ọlọ́jọ́ tòní. Ẹ jẹ́ kó mọ̀ yé wọn pé Akínwálé oyè Bámijí. Ọmọ wọn ní mòru àtètè kan ló tu Ifẹ̀. Ó kú oríire ọjọ́ ìbí o.